Mashallah. Bàbá kan ọ̀jọ̀gbọ́n ni ló sọ̀rọ̀. Ó lẹ́yìn ọ̀dọ́ ọ̀sìn. Ó ní ẹ kú akitiyan, ẹ kú takuntakun. Torí wípé ńgbà táwọn wà lọ́dọ̀ ayé ò rí báyìí o. Ẹ wọ ayé sì wá rí gbogbo nǹkan pátápátá ó tún wá di àrọ́jú ṣe. Kò sí ní tó ṣe é ṣe pẹ̀lú rọrùn, pẹ̀lú ìrọ́jú la fi ń ṣe ohun gbogbo. Ó nira àjẹ àmọ́ kéèyàn tó sọ pé tọ ọ̀dọ́ ni mí táti ẹ̀ tó wá sọ pé èèyàn wá ń gbé nǹkan réze bóyá ó ralẹ̀ gbogbo ẹni tí ń kọ́lé ní ìsìn owó tó yẹ kó fi jẹ ní fi ra ní fi ń kọ́lé owó tó yẹ kó fi ra sọ ara wọn fi panú wọn ò ra gbogbo ẹ̀ ní fi ṣe àtàtò ìdórí ìfẹ́ kò wá mọ lórí ọkùnrin nìkan tó ìdórí obìnrin náà ni àtọkùnrin àtobìnrin báwọn bàbá wa ṣe ń ṣèfẹ́ nígbà tí wọ́n wà lọ́dọ̀ báwọn ìyá wa ṣe lòfẹ́ nígbà tí wọ́n wà lọ́dọ̀ kó làwọn àṣẹ ń lò gbogbo nǹkan ti le gbogbo nǹkan le ó lé ọkùnrin tí máa ń ròyìn obìnrin báyìí ẹ sì máa gbé gbogbo obìnrin ṣépè bákan náà ni tóbi náà bá ń sọ̀rọ̀ ọkùnrin ẹ ní bẹ́lọ̀ kẹ́ fẹ́ ọkùnrin tẹ́ bá jẹ́ obìnrin láyé Allahu Akbar. àmọ́ mọ̀ràn mi ní ọ̀jọ̀gbọ́n kan ni mo interview ọlọ́run ti kàkún láwùjọ mo fọkọ rẹ sí sàárà àdúrà rẹ ti gbà níwọ̀nba kọ́lọ́njádùá rẹ tó ń bọ̀ ọmọ gbà sí lọ kọ́lọ́ mọ́ jò wálẹ̀ ǹjẹ́ ẹ dákun torí ọlọ́run bó o lẹ̀ ṣe ṣe tádùn àyìn fi gbà ó lára obìnrin ló ń ti là ara obìnrin ló ń ti soríire kí ni ìdí tẹ́ fi là látara obìnrin tẹ́ fi soríire látara obìnrin ó wá bẹ̀rẹ̀ sítórí ayé rẹ̀ ẹ bá mi ká lọ. arákùnrin ó ní obìnrin kan làwọn jọ ṣeré eré ń bá doyún kò kanlẹ̀ wílílì àti fẹ́ ṣùgbọ́n bó ti doyún ó gbọ́dọ̀ fìyà jọmọ lọ́mọ ó dúró tí ọ gbà tó tiẹ̀ tó wá gbọ́ làwọn ẹgbẹ́ sẹ́ni tá bọ́ tí ń bájá ṣerú èyí ní òtọ́jú rẹ̀ tó lọ lóyún fún ìyẹn dáadáa ó wà tọ́jú ọmọ wọn sọ pé bẹ́ẹ̀ lọ́kàn tiẹ̀ náà ó tọ́jú tó fún ẹgbẹ́ òyìnbó yẹn dáadáa yóò wà lọ ṣiṣẹ́ ó wá dọ́bù ọ̀ṣù yóò wá ń dààmú ìwọ̀n fòrò lórí wípé ẹni yìí òun fẹ́ kí wọ́n kó ọ̀rọ̀ wọn jẹ tó bá lọ fọ́sẹ̀ kan yóò dé wíkẹ̀ndì padà owó tí mo kó bọ̀ ni ẹ̀rà sọ òǹgò sì rásọ̀ra ìyá rí òjèrè rẹ̀ bàbá rí òjèrè rẹ̀ ẹ̀gbọ́n òjèrè rẹ̀ àbúrò òǹgò òjèrè ara rẹ̀ àfìyàwó àtọ̀nù bí ṣe wá ń ṣe tó ní kúkúrú èdè ìyàwó rẹ̀ tó ń yálè kí ni ìyàwó wà wí iṣu ó ní gbé kò mọ dúró tìun àtàrí wípé arákùnrin yìí nígbà tóbìnrin ó wà ṣègbó ó bá tún lọ lóyún fún àlè níta lára àwọn tó wá sẹ́yìn oyún ò délẹ̀ tán wọ́n wá lọ kó ń bì kan bí tó ti wá lọ kó nìyẹn wá gbègbè ẹ̀ ló ń gbẹ̀mọ̀ pé ẹ̀ tí tó lóyún lébólú èmi ẹ̀ fún ìyàwó rẹ̀ lóyún sí bó ló ṣe jẹ́ ló máa explain fún banira kò sí wàhálà ẹni kó ra oògùn báyìí kó ra oògùn báyìí o Allahu Akbar tó wáyé kó lọ gbọ́ pé ìyàwó rẹ̀ lóyún falẹ̀ kí lọ sí arákùnrin yẹn wọ́n wárí tó ń ti bí ṣe ń dààmú tó tí ò ná náírà kan tí ò jẹun tí ò ní bàtà méjì ó bá ìyàwó rẹ̀ tẹ́ ń jó ara lọ gẹ́gẹ́ bó yẹn ṣàlàyé fún wa olùwà ní àtìgbàtà ètè sí ilé tútù sí mú mi ní ìgbádùn lórí fẹ́ mú mi ó ní kódà ìdí gan tó ń dùn ọ́ tẹ́ lórí oyún jẹ́ kókò lára rẹ̀ oògùn tí wọ́n lónìí èmi gbà pé mi mo jẹ̀bi o ká ní n bá dúró tí ọ ni ó ṣe kọ́ ọmọ wò ta ṣùgbọ́n dákun ẹ̀jẹ̀ ẹ̀mú náà ní n bá káàkiri ọ̀rọ̀ tó sọ ó ní arábìnrin ó sì kókó lé ó ní mi fi tiẹ̀ ni kò lé lọ gbà tí ìpàdé bíi méjì sí mẹ́ta ló bá tán rí lómi ló bá fẹ́ ìtọ́ sẹ́ni lálàkọ́kọ́ kò gbúdọ̀ sẹ́ni lẹ́lẹ́kejì ló bá tán sínú fẹ́ ní kejì bí ó bá tọ̀ wọ́n jọ lọ ni bí wọ́n bá sun wọ́n jọ lọ ni bí wọ́n bá lọ òkè wọ́n jọ lọ ni bí wọ́n bá lọ sàlẹ̀ kódà ló gbogbo orí social media ìwọ tó fìyàwó rẹ̀ pamọ́ sínú gálárì ohun ṣe tiẹ̀ bẹ́ẹ̀ o a máa post ẹni this is my beautiful wife this is kìnìkan gbogbo ayé ló dá ìyàwó rẹ̀ mọ̀ kò bá níyàwó méjì ń sáré bẹ́ẹ̀ ọ̀kan tí mo ní yìí ọ̀kan ṣoṣo àràbá ni kì í ṣẹgbẹ́ ẹgbàá ọ̀ṣọ̀ṣọ́ mashallah síbẹ̀ òun náà tán yálé bó láwà kọjú sí ó ní lòun wá ronú gbà tó náà tó ń lọ ẹ gbọ́ mo nífẹ̀ẹ́ kọ́kọ́ ó já mo nífẹ̀ẹ́ kejì ó já kí ni solution ó ní lòun wá ronú pé òun gẹ́gẹ́ ló nífẹ̀ẹ́ ara òun no time for love kò sákòókò fún fẹ́mọ́láyé sìn ibẹ̀ láyédè ìnira ti kún wàhálà ti ń bẹ́ńtà ìfòró ń bẹ́ńtà bọ́ bọ́ fẹ́ dèèyàn tó láàyè nínú ayé àfikún mójútó gbèsè ayé rẹ̀ ó ní mo ṣe nífẹ̀ẹ́ ara nù òun wá fèsì sẹ́wọ̀n kò sí ní fẹ́ bá ń sọ ó ti ẹ̀rí tóbìnrin rò ó rí tẹ́lẹ̀bọ̀dì rò ó rí tẹ́bí rò ó rí tara rò òun wá rí tara ń rò débi pé ọlọ́run wá fi gbàdúrà bàtọ́ ọlọ́run wá gbàdúrà tó náwó sọ̀tún tó náwó sósì fúnra àwọn obìnrin wọn bẹ́ẹ̀ pé kò fẹ́ Allahu Akbar
àṣẹ́ǹsẹ̀ wọn náà ìyàwó tó fẹ́ kúlé lórí ní ó padà gbẹ̀mí rẹ̀ tó bá nífẹ̀ẹ́ ara rẹ̀ ọkọ tó sọ pé olólùfẹ́ mi sọ fún mi ń gbó nífẹ̀ẹ́ mi jùlọ ìwọ nìkan ni mo fẹ́ nínú ayé mi ọkọ náà ni ó gbòmìjẹ lójú rẹ̀ ẹ̀sọ́ tí ń fa apatẹ́sàn tó fi jẹ́ pé Nàìjíríà ilẹ̀ Yorùbá pèsè ilé ní apatẹ́sàn pọ̀ sí jù kí ló fà á break heart ó ti pọ̀ jù ọba ẹni ọgbójú òkú ló jẹ ní agba má gbójúlé kankan má gbójúlé ara rẹ̀ àti iṣẹ́ ọwọ́ rẹ̀ ìwọ obìnrin tó bá fẹ́ lọ́kọ advice mi ni ó kọ́ tó lọ́kọ rí pọ́ọ́lì gbọ́ bùkátà o bùkátà tó 10,000 bá yọjú ọ̀lẹ́dá gbọ́ 20,000 bá yọjú ọ̀lẹ́dá gbọ́ tí wọ́n bá tiẹ̀ lé ọgọ́ta ọmọ ríbi dé sí ìwọ ọkùnrin náà tó fẹ́ fẹ́yàwó dákun torí Ọlọ́run lọ gbọ́ bùkátà kẹ́nu ló lè bá tọrọ lọ́rọ̀ ìyàwó rẹ̀ love yourself do everything to yourself táyé rẹ̀ bá dáa wálé àwọn èèyàn wà ṣùgbọ́n tí ò bá dáa tú gbẹ̀ngbẹ̀ ọ̀lẹ́ lè mú o àtẹ̀mí àti Ọlọ́run já mu Ọlọ́run ṣe dáadáa fún un ok àwọn ọ̀nà wo la lè gbà tá a fi nífẹ̀ẹ́ ara wa tí ṣé òfin jọ̀sẹ̀ tá a tẹ̀ fi mature nílé ayé ọ̀nà mẹ́fà ni tó bá di next episode máa kọ́ ọ̀nà mẹ́fà fún wa ẹ jọ̀ọ́ ẹ máa share rẹ o ẹ lọ máa wò ní Jeje Agba channel lórí Facebook tàbí kẹ́ máa wò ní Alfa Jeje Agba TV lórí YouTube ẹ click like ẹ click subscribe ẹ máa pín fáwọn èèyàn bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ̀ ń tan ní ògo tèmi nu ẹ̀ tún gbọ́dọ̀ lọ́hùn ẹ̀ tún gba aládá ògo tèmi ò ní wọ̀ mí àdúrà yín ó gbà o àdúrà tèmi náà ó gbà o Alfa Jeje Agba ló kọ́ mi o salamu alaykum.